Àkọ́kọ́ orúkọ mi ni Alhaji Lukman Aimasiko tí mo jẹ́ National President Pasuma Fans Club Worldwide, aṣíwájú PFC1. Lórí ọ̀rọ̀ Taye Currency náà la tún fẹ́ sọ̀rọ̀ lé lórí. Kí ló fà á ní pé a gbọ́ pé Taye Currency lọ ṣeré ní fún àwọn Pasuma Fans Club Benin. À ń fàsìkò yìí sọ fún yín kì í ṣe Pasuma, wọ́n ń ṣe Pasuma Fans Club o. Wọ́n kàn táàgì ẹ̀ mọ́ wa ni because ọ̀pọ̀lọpọ̀ tí ń pè mí, ọ̀pọ̀lọpọ̀ tí ń wòó pé àwọn Pasuma Fans Club kẹ̀. Àwọn ẹni yìí ti ṣe Pasuma Fans Club rí, but ọmọ Ìbàdàn lẹni tó kó wọn jọ. Mo ní gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ Fuji, gbogbo àwa tó jẹ́ pé a nígbàgbọ́ nínú eré Fuji, pàápàá jùlọ gbogbo àwa tí ó jẹ́ wípé a nífẹ̀ẹ́ sí ẹbí ọ̀gá ńlá. Máa fẹ́ jẹ́ ká súnmọ́ bí o, máa fẹ́ jẹ́ ká súnmọ́ bí, torí ó ní àwọn àṣírí kan eléyìí tó tún jáde látẹnu ẹni tó jẹ́ olórin Fuji tí gbogbo wa tí a mọ̀ sí Oyama Azeez. Oyama Azeez ó ti sọ àwọn àṣírí kan wò ní eléyìí tó jẹ́ wípé tí àwa tí a jẹ́ olólùfẹ́ Fuji tá a bá farabalẹ̀ gbọ́, a rí wípé àwọn kókó inú ọ̀rọ̀ àti kókó ọ̀rọ̀ gangan òun ni Oyama Azeez tó sọ. Oyama Azeez ó fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Pasuma àti Taye Currency. Ẹ wá farabalẹ̀ wá gbọ́ ohun tí Oyama Azeez tó sọ pẹ̀lú àwọn nǹkan tí òun mọ̀ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Pasuma àti Taye Currency. Àwọn ọ̀rọ̀ yìí ó ní mo fẹ́ jẹ́ kí àwa tí a jẹ́ olólùfẹ́ Fuji máa fẹ́ jẹ́ kí a gbé yẹ̀wò sí ara wọn, nítorí wípé gbogbo nǹkan tí àwọn yìí eléyìí tí ó dàbẹ́ ní pé ó ń ṣe ọ̀rọ̀ mọ́ra wọn yìí láàrin Pasuma àti Taye Currency, ohun tó jẹ́ pé tí àwa tí a jẹ́ olólùfẹ́ Fuji pàápàá jùlọ ta nífẹ̀ẹ́ sí Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá Fuji, máa fẹ́ jẹ́ ká gbọ́ dáadáa. Oyama Azeez ó sọ ọ̀rọ̀ ilẹ̀kùn, bẹ́ẹ̀ ló tún sọ àwọn nǹkan tí ojú tòun náà ti rí ní ilé Fuji. Gbogbo wa pátápátá máa fẹ́ jẹ́ ká share program ẹ̀, máa jẹ́ ẹ̀rọ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi comment, nítorí àwọn nǹkan tí Oyama Azeez tó sọ. Oyama Azeez ó sọ àwọn kókó ọ̀rọ̀ o, bẹ́ẹ̀ ló jẹ́ tún jẹ́ òkú ọ̀rọ̀ sí inú ẹbí ọ̀gá ńlá. Oya ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká gbọ́. Oya ẹ bá wa tún fi ohun kan kí àwọn tó jẹ́ olólùfẹ́ yín, tó jẹ́ olólùfẹ́ títí Oyama Azeez. Ẹ̀yin olólùfẹ́ mi Azeez, mo bẹ̀bẹ̀ mo dájú wípé mi ò ní jáyín kulẹ̀ láyé mi tó bá ti kànràn tó rí gidi. Pẹ̀lú àwọn tí wọ́n ń gbọ́ mi ní làǹkàyè mímọ̀ pẹ̀ lórí pípé àwọn olólùfẹ́ mi tí mò ń sọ ẹ̀ ò kì í ṣe èèyàn yẹpẹrẹ à. Mo ní kẹ́ fọkàn balẹ̀ lórí mi o, mo ní kẹ́ fọkàn balẹ̀ lórí mi à, mo ní kẹ́ fọkàn balẹ̀ lórí mi o. Ẹ wá gbé ìdókòwò ní ibi tí ẹ ti láǹfààní àti máa wò mí, mo ní máa sọ máa tún máa tẹnumọ́, máa ní Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Ẹ ti mọ̀ mí tipẹ́tipẹ́ pé èmi ara ń bára, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ojúṣe Ọlọ́run ni kó ṣiṣẹ́ àrà sínú ayé àwọn ẹ̀dá. Mo wà pẹ̀lú àwọn tó jẹ́ wípé wọ́n ti ń wà lẹ́nu iṣẹ́ Fuji, tó jẹ́ pé a lè sọ pé inú àwọn ìràwọ̀ tuntun nínú Fuji, nítorí tá a bá wò dáadáa kò fẹ́ẹ̀ sábà wọ́pọ̀ fún ìràwọ̀ tuntun nínú Fuji. Ṣùgbọ́n mo láǹfààní láti bá àlejò mi, mo fẹ́ kọ́ fẹ́ ni wọ́n sọ̀rọ̀ orúkọ wọn ni o, so màá wá gbé yín débẹ̀ dáadáa. Oya ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ káàsán sà. ẹ káàsán sà. Atọ́kùn. Ẹ sà. Ẹ ra. Ẹ sà. Ẹ jọ̀ọ́, ó ní àwọn nǹkan kan tí mo fẹ́ fàyọ tí jẹ́ pé ó gbé mi débi wá sọ́dọ̀ yìí. Lákọ̀ọ́kọ́ kó tó wá di pé máa fẹ́ máa tẹnu mọ́ lọ, máa fẹ́ jẹ́ kí ẹ kọ́kọ́ bá mi sọ irú èèyàn tẹ́ ẹ jẹ́ gangan. Èmi tí mo bá ń sọ̀rọ̀ ni tí gbogbo èèyàn mọ̀ sí Oyama Azeez, alápá tí ń rin bùkátà Ọlọ́run, afẹ́fẹ́ Fuji, kò síbi tí afẹ́fẹ́ òkè fẹ́ dé. Bẹ́ẹ̀ni. Ẹ ṣáàmù. Bẹ́ẹ̀ni. Ìrọ̀ afẹ́fẹ́ tí wọ́n fẹ́ gbà ní òní ẹ̀ máa sọ. Ẹlòmí fẹ́ gba afẹ́fẹ́ tó tutù. Bẹ́ẹ̀ni. Ẹlòmí fẹ́ gba heat. Ṣé alábẹ́sà àkọ́kọ́ òpómúlérò Fuji, àwọn èèyàn mọ̀ sí Gafara Azeez Adébọ́lá. Ẹ ṣe pọ̀. Fún àwọn tí ó jẹ́ pé wọ́n ti láǹfààní àti mọ̀ yín dáadáa síwájú tèmi yìí, máa kọ̀ fẹ́ kẹ́ bá mi fún wọn ní tóònù níwọ̀nba
fún àwọn tó ti mọ̀ yẹn tó lè dá ìmọ̀ dáadáa tó ní fújì yẹn. Ọ̀yá náà mo ti kọrin lóríṣiríṣi náà o. Mo kọrin tó fọgbọ́n yọ̀ tálákọ̀wé pòfẹ́sọ̀ Dẹ̀kan Sára o. Tó bá fẹ́ ṣe project pẹ̀lú research wọn, tó bá ṣe findings pẹ̀lú thesis o. Orin Ọ̀yá máa ṣíṣì nothing for my potencies. Orin gbọ́dọ̀ ọ̀nà bí ń ṣe case study o. Bọ́ọ̀lù oríṣiríṣi sampling method, bọ́ọ̀lù ṣì square, ANOVA table, linear programming, regression analysis, linear standard deviation o, nothing for my potencies. Orin gbọ́dọ̀ ọ̀nà ẹ̀ṣàmọ̀. ọ̀nà tẹ́lẹ̀ ìgbọ́ mo ti jẹ́ lọ́mí báyìí gan. Ẹ̀yin tèmi nílé ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn kókó nǹkan tí mo fẹ́ fàyọ. Ìdí nìyẹn tẹ́ máa fi mọ̀ pé àṣírí kan ni mo mú wá lọ́dọ̀ tòní. Ara gẹ́gẹ́ bí ohun fújì tẹ́ lò yìí pẹ̀lú ẹ̀bùn tó yọnú ẹ̀ dáadáa, kí ni ìdí tẹ́ fi lérò pé fújì ló yẹ kẹ́ ẹ kọ pẹ̀lú àwọn ẹ̀bùn tẹ́ ní pẹ̀lú ohun? Nǹkan tó mú mi tí mo fi yan fújì láàyò ni pé èmi ò kí mo jẹ́ àwọn tó jẹ́ pé máa ń ronú jinlẹ̀ nínú orin tí ó wà ní Áfíríkà. Orin tó ní ìjìnlẹ̀ nínú tó fújì kò sí. Bẹ́ẹ̀ni. Tẹ́lẹ̀ bá ń sọ sí àwọn èèyàn lè máa rò pé torí pé Yorùbá ni mí, pé Yorùbá ló fi ń kọ fújì ni mo ṣe ń sọ. Àwọn tó bá jẹ́ àwọn another tribe báwọn ọmọ Ìgbò tí ó jẹ́ pé ilẹ̀ Yorùbá lọ bí wọn sí, wọ́n gbédè àwọn ìlú aráàlú wọn náà, wọ́n ń gbọ́ fújì. Nítorí pé wọ́n pé torí pé mo wá rí pé ẹni tó dá fújì yẹn lẹ̀ ògo ni fún Yorùbá, which is baba Dr. Sikiru Ayinde Barrister kọ́lọ́mọ àfọ̀rúnkẹ́ wọn. So mo wá rí bàbá yìí pé bàbá yìí lóye púpọ̀. Ẹ máa kẹ́kọ̀ọ́ nínú, bó bá dépò orin ìbáwí ni wà bá ń bẹ̀, orin tó máa kẹ́kọ̀ọ́ nínú ẹ̀, èyí tí èèyàn máa kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ló wá pọ̀ jù ń bẹ̀. Nínú orin wọn máa wò pé instead tí màá fi choose ju high life àbí jùjú, because high life gan Ghana náà ti create ẹ̀, ṣe to understand? Yes. Jẹ́ kí n kúkú torí tí n bá ní mo lọ copy yẹn kò ní lè dàbí èyí tó jẹ́ èdè wa bí yẹn, nǹkan tó jẹ́ kí n yan fújì láàyò. Fújì láàyò nìyẹn. Ẹ ṣeun pọ̀. Ẹ̀yin ti wá nílé ìṣẹ̀lẹ̀ àwọn ọkàn bá wa lọ bẹ́ẹ̀ yẹn. Ibi tí èmi Àràǹbarà tó wá fẹ́ yà sí lẹ́nu ni pé gẹ́gẹ́ bá ṣe mọ bí agboolé fújì bó ṣe rí, oníkálukú ló mú ọ̀gá ẹ̀, oníkálukú ló dọ̀gẹ́ mọ̀, oníkálukú ló mọ ibi tó tó sí. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ẹjọ́ iṣẹ́ kan lè sọ ẹni tó jẹ́ mẹ́ńtọ̀ rómọdé yín nínú fújì tó jẹ́ pé tẹ bá ń wò ó máa ń jẹ́ ìwúrí fún yín pé ẹ̀yin náà wà lára wọn. Àwọn tó jẹ́ ìwúrí fún mi nídìí iṣẹ́ fújì ó pọ̀ gan. Ká bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá Dr. Sikiru Ayinde Barrister kọ́lọ́mọ kẹwọn kó bá fọ̀rọ̀ kẹwọn, àwọn bàbá Kollington Ayinla. Ẹ tó wá jẹ́ number one role model fún wa ní K1 The Ultimate. Ayégun olórí ọmọ bá Akínlẹ̀ Ìjẹ̀bú tiwa, ẹ ṣáà mọ̀. Bàbá wọ́n jẹ́ àwòkọ́ṣe tó dáa nídìí iṣẹ́ fújì. Lẹ́yìn òun la ṣe máa mọ̀ bàbá ààrẹ Arówóyìn Ṣínà Àkànní, aṣíwájú tó dáa ni wọ́n, pẹ̀lú àwọn bàbá Adéwálé Àyùbá, àwọn bàbá mi Kọ́má Músíbà Wàlání, àwọn bàbá mi Ṣẹ̀fíù Àlàó Lẹ́gbàá, bàbá Oko, bàbá mi Àkàndé Abbas, bàbá kọ síbẹ̀ kó tó wá kàn wọ́n ẹ̀gbọ́n wa ọ̀gá wa Wasiu Alabi Pasuma, ọmọ Ọdẹ́tọ́lá, ẹ̀gbọ́n mi Dr. Saheed Òṣùpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So aṣíwájú ni wọ́n jẹ́. Ẹ má gbàgbé pé ọba generation wà bẹ́ẹ̀ kí n sílẹ̀ àwọn ẹ̀gbọ́n wa ni àtàwẹ́wẹ́ wà bẹ́ẹ̀, àwọn èèyàn pọ̀, ẹ má bẹ̀rẹ̀ mi lè ká gbogbo wọn tán torí wọ́n pọ̀. Bẹ́ẹ̀ni. Inú èèyàn ilé ìgbọ̀n ò tó mi tí mò ń wò tí mò ń kẹ́kọ̀ọ́ tó dá lára ẹ̀ nínú àwọn tàjọ́ ń kọrin. Ṣé ẹ understand? Èyí tó ń bá ṣe tí ò dá ni mi ní wò. So àwọn gbogbo èèyàn lèmi máa ń kẹ́kọ̀ọ́ lára ẹ̀. So role model ní pọ̀ gan-an fújì. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ pé ẹ ti láǹfààní àti bá ètò eléré fújì tó jẹ́ tìlú Èkó tẹ́ ti bá wọn ṣe dáadáa ní ibi stage ni, torí a máa ń wo àwọn live performance tẹ́ ti bá ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe. Kí ni ìyàtọ̀ tí ẹ lérò pé ó wà nínú fújì tó pé tó bá sọ pé ẹnìkan kọrin báyìí ẹnìkan kọrin báyìí ní àpèjúwe kó sọ pé èèyàn kan lo style kan báyìí sí báyìí, kí ni wọ́n tẹ̀lé sọ ní apá abẹ?
kò sí kan tí mo lè ṣe mo pé kan tí Fuji fi ń jẹ́ Fuji gangan ni pé you must create your own style of Fuji music. Àṣàkáṣà wà, Bọ̀súwé Fuji wà, màmá wa tó tẹ̀ jẹ́ obìnrin Queen Salawa bẹ̀ wọ́n ní waka wọ́n modernize Fuji wọ́n ní àmì waka modernizer. Ṣé ẹ understand? So èmi ń ṣe modern real Fuji ni mò ń kọ. Torí mi kàn sì fẹ́ béèrè pé látàrí ìwé gbogbo lọ that is my own style. Ìgbà tí mo wà sọ́ọ́ àgbà tó máa sọ tí wọ́n ní ọ̀rọ̀ bọ́ kíbọ̀ látó mú ọ Fuji that is ṣé ti understand? Style tí wọ́n nìyẹn ó ti yé mi. Ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn? Bẹ́ẹ̀ náà ṣé àwọn ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ pé wọ́n kàn kọ́ ni wọ́n sọ pé orúkọ báyìí ní Fuji àwọn èmi sọ tèmi. Tá bá wá sọ pé lágboolé Fuji pé kó ní kálukú á máa jáde tán pẹ̀lú style tó ń kọ ṣé kò ní sí kọlu nínú ẹ̀? Kò sí bí o ṣe ní because àti create style náà kò easy because tẹ bá gbóhùn yẹn ẹ máa ok nígbà tí mo fẹ́ ṣe kíkọ tí mo wá wò títí pé ok mo ti ṣe àkọ́kọ́ tí mo pè ní quality time tí mo gbọ́ èèyàn máa ń yá lálájọ sọ wọn mọ̀ bàbá aláàbá òun ọmọ ìyá ní tèmi sọ̀nà lójoojúmọ́ bàbá ní tèmi sọ̀nà lójoojúmọ́ ìyá aláàbá òun ọmọ torí nígbà mo wà ní kékeré tí máa ń sunkún àmì o àbí tẹ́bi bá ń pa mí because I just want people to let my own láti let them know that my own is different. That is why tí mo ṣe create style tèmi so ìgbà tí mo dẹ̀ ṣe yẹn tí mo tó fẹ́ ṣe èmi mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé ohun ilé yóò stand out ó yàtọ̀ sí táwọn tó kù. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ pé tá bá ń sọ̀rọ̀ nípa ògo tuntun nínú Fuji tá máa sọ pé àwọn new generation ògo tuntun a rí pé ẹwà ní ara wọn. Àwọn nǹkan tí mo fẹ́ fàyọ ní ìsinmi pé ìjọ wo lẹ́kan tí ẹ lè wò pé iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ó mú mi dùn yàtọ̀ pé Fuji tí mò ń kọ yìí o nǹkan ṣẹlẹ̀ sí mi tó jẹ́ pé mi lè filẹ̀ láyé tí mi yín dùn. Mi lè parọ́ fún mi kò sígbà tí inú mi ò kí máa ń dùn gbogbo gbà nínú mi máa ń dùn torí pé Fuji jẹ́ iṣẹ́ tí bàbá Dr. Sikiru Ayinde Barrister tí wọ́n ti gbàdúrà pé kálùbáríkà wà lórí ẹ̀ tí ó dẹ̀ lè kúrò lórí ẹ̀. Ọjọ́ tí inú mi máa kọ́ dùn jù ní ọjọ́ tí mo kọ́kọ́ travel out gbàrà. Ibo lẹ lọ gbà yẹn mo kọ́kọ́ lọ sí Dubai. Ká tó wá máa lọ sáwọn ìlú mi. So ìgbà tí mo dé airport mo wò pé ṣé Fuji náà ni èmi ọmọ náà sára rè so èmi náà fẹ́ travel tí mo gbẹ̀tẹ̀ kọ́kọ́ wà ní flight gan inú mi dùn pé ọmọ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn afẹ́sà ọkọ̀ ó kàn fẹ́ sí pé ó báwọn èèyàn airport so inú mi dùn lọ́jọ́ yẹn gan so láti gbà yẹn adẹ̀ dúpẹ́ lọ́lọ́run fọlọ́run jẹ́ ká lọ sẹ́yìn díṣẹ́ Fuji. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nípa àwọn ábọ̀mù yín tí ẹ ti ṣe àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ ábọ̀mù tí ẹ̀yin gan fúnra yín mọ̀ pé òun ló gbé jáde òun ló jẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ Fuji gba ẹni tó ń pè ní Iyama Assis tó ń gbà tọwọ́ tẹsẹ̀ kí lorúkọ ábọ̀mù yẹn àti pé ó ti tó bí ábọ̀mù mélòó tẹ̀tí ní. Ábọ̀mù tí mo ti ní sìn á ti tó 10. Ẹ sì lè ẹ bá a dárúkọ àti ìtòwó tẹ́ mọ̀ pé òun gangan ló ta orúkọ yẹn jáde. Èyí tó ta orúkọ mi jáde èyí tí mo kọ́kọ́ release because mo ti ṣe àwọn rẹ́kọ̀dù kan tí kò jáde kó tó di pé mo dọ́dọ̀ Corporate Pictures tí mo fi ṣe quality time ní yálà lájọsọ ọmọ yẹn mo ti ń ṣe rẹ́kọ̀dù kí tó dọ́dọ̀ wọn bọ̀ kò jáde. So gbàrà tí wọ́n ti corporate ti introduce mi sáwọn èèyàn pé ẹ mọ̀ ṣe mọ̀ pé èmi nìkan mi ìyá fídíò rẹ́kọ̀dù yẹn gbà yẹn wọ́n kàn ya promo ẹ̀ fún mi ni. Ṣé kò sí nǹkan kan tó jẹ́ ṣẹlẹ̀ lórí ẹ̀ tó yẹ kàn fi ya fídíò? Ṣe mọ̀ pé ẹni tó ní business bó bá ṣe wù ló ṣe máa ṣòwò ẹ̀. Kò jẹ́ ń ṣe wípé torí kò tà. Kò tà kẹ̀ ṣé corporate fẹ́ ṣiṣẹ́ kan kó má tà ní. Ok báwo ni aráàlú ṣe wá mọ̀ bọ̀ ṣe mọ̀. Gbogbo aráàlú ló mọ̀ mí wọ́n ìpọ̀dé ra rẹ́kọ̀dù wọn ra ọ́díò. Wọ́n ṣe mọ̀ pé ńgbà yẹn ojú àwa náà dúdú àwa tá à ń kọrin. Ṣó ti yé yín? So ṣe mọ̀ pé ńgbà míì àwa tá à ń kọrin yìí a máa ń rí àwọn promoter wa bí Ọlọ́run. So àrà tó bá dé tó fẹ́ dá ńgbà yẹn ló fẹ́ dá. Ṣùgbọ́n ẹni tó níṣẹ́ ni ò ní jẹ́ kí iṣẹ́ ẹ bàjẹ́. Àtìgbà yẹn tí mo dẹ̀ ti wà mo tó wà street àsọmọ ọgbọ́n tó jẹ́ gbọ́ ọmọ ògbóró ọmọ líle mo tún ń bá tèmi lọ pé kó tó di pé mo ṣẹ̀ wá láti 2003 tí wọ́n ti release album yẹn. Your first album 2003. Yeah. Wọ́n ti release album yẹn
kí n tó ṣe mo ṣe àwọn ìmí lẹ́yìn ìgbà yẹn náà tí ò jáde mo ṣe wá jáde padà wá ní 2013 ni mo á ṣe kick off ni mo fẹ́ bẹ́ẹ̀ Ọ̀yàmádé rọ́dún is bad o kí n tó débi rayọ̀ mi wá o the road is bad o kí n tó débi rayọ̀ mi wá o mo gbé mọ́tò mi sọ́nà kí n lè débi rayọ̀ mi kíá epo mọ́tò tán sọ́nà ò táyà mi jò síbẹ̀ ẹ̀rọ mi abiyamọ làwọn obìnrin ẹ̀ ṣe kan ò ṣàwọn ọ̀rùn mi lọ́wọ́ ṣàwọn láńgẹ́lì júbílà ò tán pé ní mọ̀láyíkà wò mí nípa ẹ̀mọ́ sí mi ó káyọ̀ bàbá mi kò ló lọ nígbà ẹ̀mọ́ sí mi ó káyọ̀ bàbá mi kò ló lọ́wọ́ bẹ́ẹ̀niyàn kò dẹ̀rẹ̀ ní báláwọ̀ àti dépò ọ̀la yìí sí o èmi kẹ̀dẹ̀ mo dẹ̀ bọ́ ọmọ lóṣọmọ lólóhùn fẹ́ràn tálákà olóhùn lọ́mọ bàbá olóhùn gbà kí máa bóhùn náà o ọ̀yà máa ní sẹ́yìn tẹ́lẹ̀ ìdẹ̀ ti lóra ìgbà tí mo sọ bẹ́ẹ̀ kò sí kọ́kọ́ ilẹ̀ mo kàn ní kí fífi dá ní mo yẹ kí fífi mo kàn jẹ lọ bẹ́ẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní kó wá. kò sẹ́ tó lè rí nínú ọdún wọn lórí kò sí ọkọ lẹ̀ ṣe nígbà tí mo kọ́ rí yẹn kò sí ibi tí ilẹ̀ bá ṣú mi mo sùn bí ilé parọ́ bí ìṣẹ́jú lọ́sàn. ìjẹ́ pé ojú ogun lé ńgbà yẹn. kò sówó lẹ̀ èmi náà kàn tiẹ̀ wò pé mi ti ń kọrin pé kò sówó láti jọ wọn yóò ṣàánú mi ó dà jẹ́ kí nǹkan tiẹ̀ bùgà fowó ti wà lẹ̀ àwọn yóò sáré súnmọ́ mi ní àwọn ìgbẹ́ jẹ́ mẹ́ èmi náà àwọn náà gbé ibẹ̀ sí ní gbówó wọlé ní ẹ̀mí wọ́n lè sọ mí dèèyàn ni. ká sọ pé ábọ̀mù yẹn kíkọ̀ fún yẹn ló tún change life àti face of Fuji music ní dáadáa ẹ ṣe pọ̀ ẹ jẹ́ tábà ní ká wò ní ẹ̀sìn 2005 2003 ẹ ṣe first album yín tó jáde ọdún wo gangan ni ẹ lè sọ pé ẹ bẹ̀rẹ̀ Fuji pé ó yá o èmi Oyamasis o mo bẹ̀rẹ̀ orin Fuji. ṣe nígbà tí mo bẹ̀rẹ̀ Fuji tí n bá sọ fún pé gbà báyìí ni mo ń parọ́ nítorí mo kéré mi ò lè sọ pé ìgbà báyìí ọmọdé ni mí torí ẹ̀ tí bá wo bí mo ṣe ń kọrin composition mi sọ kò sẹ́ni tí ò ṣe mistake kò sẹ́ni tó lè fa mistake yọ nínú iṣẹ́ tó ṣe but ẹni tó máa fà á yọ yẹn á try torí pé ó yé mi ẹ lè fi ọmọ tí wọ́n fi sí school wọ́n ti fi sí school láti bí tó ṣẹ̀fẹ̀ lọ pé bí 1.5 years kẹfì wọ ọmọ tó ṣẹ̀ lọ fi sí school ọdún 9 ẹ lè fi wọ́n gbéra wọn bí ọ brain ọmọ kékeré ẹ̀ ṣe máa sharp sí àgbàlagbà mẹ́yà ó máa sharp yàtọ̀ so mo kéré gan. bí ọdún mélòó lẹ́lẹ̀ sí ọkẹ́kọ̀ọ́ gbòó tí mo ti gbọ́njú pé mo di máìkì mú tí mò ń kọrin. torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti ń wo etí pẹ́ nínú láìpẹ́ Fuji o. 80s ni. ẹ ṣe pọ̀ ibi tí mo wá kù tí mo fẹ́ lọ báyìí ó ní pé ǹjẹ́ ni rántí pé látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn àtìgbà tẹ́ ti ṣe rẹ́kọ̀dù ẹni rántí pé àgbo tẹ́ lórí pé ẹ lọ play bí kan tẹ́ pé ẹ lè gbàgbé sin tó ṣẹlẹ̀ níbẹ̀ bó ṣe lọ pé ẹ lè gbàgbé nínú memory yín pé ó ṣẹlẹ̀. nígbà tí mo ní tó di bíi 1993 olórin kan máa ń kọrin nílùú mọ́mì mi gbà a máa ń pè ní Òkìjì Síkírù wọ́n máa ń play tó jẹ́ pé everybody ti mọ̀ pé àwọn máa play lọ́dún but èmi nígbà wọ́n máa ń ṣọ́ mi torí mo ṣe náà bí mi sí wọ́n máa ń ṣọ́ mi pé kí n má jáde but mo gbójú window jáde lóru láti lọ gbàgbó bàbá yẹn. gẹ́gẹ́ bí n tí yẹn nífẹ̀ẹ́ sí tó ń gbọ́ torí mo ti wọ́n nífẹ̀ẹ́ sí kò kí ń sẹ́ni tó lè súnmọ́ bàbá yẹn torí pé Ọlọ́run kẹ́ wọn gan nígbà yẹn ọmọdé mi ò mọ kankan èmi ṣàmùkọ̀ nípa àwọn tó ń ju àwọn àgbàlagbà tó ń kọrin bíi tèmi wọ́n ń sáwọn lè lọ bá bàbá yẹn wọ́n sọ ọmọdé kéré tó ní confidence bàbá yẹn kọ́ ní pẹ̀lú tó bá dá ibi wọ́n ti play wọ́n kàn wò pé àwọn fẹ́ showcase another talent wọ́n lẹ́ni tó wọ́n olórin tó bá dára ẹ̀ lójú kó gba máìkì èmi kàn lọ gba máìkì ni mo kàn bẹ̀ sí ní kọrin ni àwọn èèyàn kàn bẹ̀ sí ní náwó fún mi wọ́n kàn bẹ̀ sí ní náwó fún mi gan mi ò dẹ̀ rówó rí mo wá kówó tó pọ̀ lọ́lé mo ní mo ìdílé ni mo bẹ̀ sí ní ra sólókò kì fáwọn yẹn ibẹ̀ lè láti mọ̀ pé ọ̀nà rí. inú mi dùn gan lọ́jọ́ yẹn pé èmi náà wà ra sólókò. ká sọ pé ibẹ̀ gangan ní iṣẹ́ yẹn ti wù yín dáadáa. mo ti ń lo máìkì òkè tó lọ bẹ̀ yẹn mo ti ń kọrin dáadáa tó yẹ pé táwọn skul tó bá sọ pé wọ́n fẹ́ pàdé nǹkan kan bẹ́ẹ̀ wọ́n máa ń gbé mi lọ èmi dẹ̀ máa ń wìn wálé. ẹ ṣe ó pọ̀ ó wá kú ọbẹ̀ kan tí mo tún fẹ́ yà sí báyìí gẹ́gẹ́ bíi pé tá a bá ń sọ̀rọ̀ Fuji
industry àwọn tó ti lórúkọ ẹ wà lára wọn pàápàá jùlọ tá a máa sọ̀rọ̀ new generation nípa awuyewuye ilé tó ń ṣẹlẹ̀ nítorí ó kan àwọn tí wọ́n jẹ́ Fuji lovers ó jẹ́ tó kan àwọn tó jẹ́ main artist of Fuji nípa awuyewuye tó ń ṣẹlẹ̀ láàrin Tai Currency àti Pasuma nípa àwọn ohun kan bó ṣe lọ ojú wo àti òye wo lẹ́yìn fi wò ó gẹ́gẹ́ bíi pé ẹ̀yin náà ti wà nínú sísítẹ́ẹ̀mù ìfẹ́ dáadáa. àtọkùn ẹ̀ bá má sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn. ẹ ṣe mọ̀ tó bá dé pé ẹni tí kò sí kíni lórí mi. lóòótọ́ àjọ ń kọrin gbogbo àjọ ń kọrin ẹ bá ṣe mọ̀ bọ̀ ẹ̀yin lẹ́ bèrè o. ẹ sọ bí ìtọ́jọ́ títí ẹ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. torí pé ẹ bẹ́ kí n sọ́nà lẹ́ ṣe bèrè lọ́wọ́ mi ṣe rí opinion tèmi ó yàtọ̀ sí public opinion. ṣe rí ọ̀rọ̀ yẹn ó yẹ kí ọ̀gá wa ẹ̀gbọ́n wa Alhaji Wasiu Alabi Pasuma Ọmọdétọ́lá ó yẹ kọ́kọ́ lọ dúró sí kọ́nà kan máa ṣọpẹ́ ni kan máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí táwọn Ọlọ́run ṣe fáwọn kọ́lọ́run má bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Àmín. torí pé ṣe rí bàbá Dr. Sikiru Ayinde Barrister kò séèyàn tó fẹ́ tọ́ka sí ju K1 The Ultimate òun ni bàbá K1 The Ultimate ní ògo Barrister nídìí iṣẹ́ Fuji tó ṣe fi hàn tí gbogbo wa bí gbogbo wa tẹ̀sán pé ọmọ Barrister ni wá ń tòótọ́ ojúlówó ọmọ gangan tí bàbá wa lè tọ́ka sí pé ògo àwọn tó tara àwọn jáde tó dá lé mọ̀ dáadáa ó ní ẹyọ kan ṣó yìí tó ń wòye nǹkan kan ní ṣe which is K1 nǹkan náà dẹ̀ ní ṣe bàbá náà fún wa lágbọ́rọ̀ Ọlọ́run nígbà tí Alhaji Wasiu Alabi Pasuma tó ń ṣe wàhálà lójú ta ẹbí ṣe rí Alhaji Wasiu ẹ má bínú mi tó advice yẹn ṣáà mọ̀ kò yẹ kí wọ́n béèrè lọ́wọ́ mi ni kò yẹ kí n sọ kankan pa ẹ̀ but opinion tèmi ni wípé ọmọ yín ni ẹ̀yin náà dẹ̀ lè sọ wípé ilé tẹ́ ẹ kọ́ ẹ̀ ní fọwọ́ yín wo lóòótọ́ inú máa bí yín torí pé àtàrà yín ìka tó bá fihàn lóúnjẹ èèyàn kì í gé jẹ. Alhaji Tai Currency ó ti ṣe mistake ó ṣe mistake ní tòótọ́. Alhaji Tai Currency dẹ̀ lẹ́tọ̀ọ́ láti lọ sílé Alhaji Wasiu Alabi Pasuma kó lọ bẹ̀bẹ̀ kó lọ dọ̀bálẹ̀ pé kó má bínú torí pé tabaru lọ sáńgò kan bàbá lè ṣe wàhálà lórí ọmọ kọ́mọ sọ pé ìyá òun lòún fẹ́ lọ fowó mọ̀ ìyá dẹ̀ lè ṣe wàhálà lórí ọmọ kọ́mọ sọ pé bàbá òun ni ìwà ẹ̀dá lójú òun tó ń fẹ́ fowó mọ̀ èèyàn dẹ̀ lè bímọ kó má sí èyí tó máa jẹ́ onípàǹlé nínú wọn ẹ̀yin dẹ̀ ní bàbá wa ọmọdé lè ẹ ṣáà mọ̀ òun gbọ́ ni pé òun wòye pé bàbá ti ń dàgbà kò wọ́n pé bàbá wọn ò tí ì dára nù ẹ̀yin dẹ̀ ti jẹ́ pé yẹn sì pé ìyá yín náà Lagos ó ti mọ̀ pẹ̀lẹ́ pé ọmọ òkókó pẹ̀fẹ́ gbá ń kó yẹn pé ẹ̀mọ́ tó máa ṣẹlẹ̀ ẹ má gbọ́ ọmọ òkókó ń kó Alhaji ẹjọ́ ọmọ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o Alhaji ẹjọ́ tó lọ ilé tẹ̀ kọ́ ni torí pé èmi ò ní kò sí nǹkan tí ìṣubú Alhaji Tai Currency lè ṣe fẹ́ mi. Àwọn fáǹsì wa la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn olólùfẹ́ Fuji tí wọ́n dìde tó ń gbèjà Alhaji Wasiu Alabi Pasuma wípé ókè ẹ̀mí ló dọ̀ tiẹ̀ họ torí pé ayé even Alhaji Tai Currency gan sọ wípé kọ́ máa yẹpẹrẹ Paso tó ń wọ ọmọ ẹ̀ tó ń wọ ọmọ lọ́wọ́ ẹ̀yin lẹ wò ó dàgbà èyí tẹ́ wòye lélẹ́yìí o ilé tí wọ́n bá dẹ̀ kọ́ ilé tẹ́ fi 100 years kọ́ abẹ́ 100 story tí wọ́n fi 6 months kọ́ ni wọ́n fẹ́ báyàn wo láàárín. àwa sì ni. Alhaji mi ní parọ́ fún yín o torí pé foundation tẹ build fún ṣì strong náà ni o tó wá gbé foundation yẹn strong wọn àti wo ẹ̀yin lè máa bẹ àwọn fáǹsì sí àwọn olórin tajọjẹ lẹ́gbẹ́ tí wọ́n ń dá sí tó ń gbèjà Alhaji nínú wọn jà fún yín kò ṣe gbọ́n náà ní lólóyà o. nǹkan tẹ̀ ń sọ nìsín ni pé gbogbo àwọn tó ń jáde tó ń dá sọ̀rọ̀ yẹn tó ń dá sọ̀rọ̀ yẹn ó yẹ kó máa bá Alhaji Tai Currency bẹ̀bẹ̀ ni Alhaji Tai Currency ibi tẹ́yìn náà bá kù sí tẹ́yìn náà ẹ bá wù àkàn sáwọn olórin tí ò dáa ẹ lọ correct ẹ. àrí fídíò wọn tí wọ́n ta síta tí wọ́n bẹ̀ tán wà nínú sitting room wọn tí wọ́n bẹ̀. ìyẹn ò ń ṣẹ̀bẹ̀ ibi tí wọ́n bá ẹni tó bá fúnyàn lóúnjẹ even ìyá máa ń bọ̀ ọmọ ẹ̀wí tó jẹ́ pé ó bá nà ọmọ ẹ̀ lọ́wọ́ sìn tó bá dẹ̀ ṣe mistake fẹ̀ dílẹ̀ gan-an ṣé ọmọ yẹn gbọ́dọ̀ jẹ́ kí aráàta tó ń lọ torí pé ìyá wọn ṣẹ̀ bá wọn wí kó wá sọ pé kí ìyá wọn fẹ̀ dílẹ̀ fáráàta ni
má sọ fún orí lè fàìdí àsọ pé mọ́mí ẹ jókòó dáadáa lẹ́nu pé ó ń sunkún lọ́wọ́. ṣé mo àwọn tájọ jẹ́lẹ́gbẹ́ tí wọ́n jáde ń sì ṣe ló yẹ kán bá Alhaji Taye Currency kán máa bá bẹ̀bẹ̀ nítorí pé ọ̀rọ̀ inú ilé lélẹ̀ ọ̀rọ̀ family issue ni ogun ìdílé dẹ̀ ló burú jù nígbà tẹ́jọ́ ń ṣe nǹkan tẹ́jọ́ jẹ́ family kan náà tẹ́ẹ̀ láìkara yín dénú torí Táyé ni aṣíwájú tí wọ́n bí tí Alhaji Wasiu Alabi tó bí sínú ẹbí ọ̀gá ńlá tó fojú wọn dáadáa tó fo ti gbẹ́ tó wọ̀n pé lẹ́yìn Alhaji Wasiu Alabi Pasuma ìwà lè sọ bí Alhaji Taye Currency náà ò ṣe dáadáa sáwọn tó tún wà lẹ́yìn wọn o èmi ò mọ̀ yẹn o ṣe ti get ó lè jẹ́ pé nǹkan tó jẹ́ káwọn èèyàn náà máa but à ń rí nínú wọn náà tó ń lọ sílé Alhaji Taye Currency táwọn tó ń dẹ̀ tó pẹ̀lẹ́ ní tuntun bùn sí i ó dẹ̀ láìkè èèyàn ìṣẹ̀ kó bá bẹ̀bẹ̀ ó wá ń bùn sí i so tí wọ́n wá ṣubú ẹ̀ ti pẹ́ nìyẹn bọ̀ kí la fẹ́ fi ṣubú Alhaji Taye Currency ṣe ìṣubú Alhaji Taye Currency òwúlò fún Alhaji Wasiu Alabi Pasuma torí ilé tí wọ́n kọ́ ni ṣó ti yé tí ẹ̀dẹ̀kọ́ lákọ̀ọ́kọ́ tí wọ́n ràn lọ́wọ́ tó ń fi bí ṣú wọn kí ṣoore kó máa ṣoore lọ ni àwọn ẹlòmíì nǹkan tó mẹ́sàn-án káwọn dúpẹ́ tí wọ́n ní wípé Dr. Sikiru Ayinde Barrister kọ́ lọ́ bá àfọ̀rọ̀kẹ́ wọn àwọn náà lè rí èèyàn tọ́ka sí bẹ́ẹ̀ ṣe rí Táyé tọ́ka sí báyìí ṣó ti yé yín because tí ẹ bá sọ wípé Alhaji Wasiu ẹ má bínú o ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí wọ́n béèrè lọ́wọ́ mi nítorí kò kàn mí tẹ bá sọ wípé tẹ lajúlẹ̀ kí wọ́n da Alhaji Taye Currency kan dáwó ó máa wà rí tí pé ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ ga ẹ̀yin náà lẹ́gbẹ̀ẹ́ ṣù. bẹ́ẹ̀ni ṣó ti yé bẹ́ẹ̀ni àwọn ẹlòmíì dẹ̀dẹ̀ fẹ́ ṣe fún sí iná ẹ̀mọ̀ wà tó ní kálukú máa wù lọ́la èmi la rí o sẹ́ni tó mọ̀lá. Dr. Sikiru Ayinde Barrister àwọn èèyàn fi lélẹ̀ fún ẹ máa pẹ́ o ẹ ní mélòó lára ẹ tí ìdàgbà náà tó yẹ náà akọ̀mọ̀pẹ́ ti apá gbà ní but àgbà máa ń gbà ní bọ́ ẹ̀ tí ìdárúgbó bàbá ṣe swag náà bàbá àwọn ọmọ líle ẹ̀ṣá àwọn ẹ̀rọ máa àwọn ọmọdé tí lè náà ní àwọn ìwà líle wà nínú wa ẹ̀ máa ṣe rí àwọn ọ̀rọ̀ yẹn tẹ bá dáwọn tó tí ọ̀rọ̀ tó tọ́rọ̀ wà láàrin wọn kò ń sọ̀rọ̀ stage jẹ́ pé wọ́n sí ti rán mọ̀ yìí kò sí ìtẹ́lẹ̀ pé nínú wọn tán bí da tí ò ní wá tẹ́lẹ̀ máa sọ fún pé yá dọ̀bálẹ̀ fẹ́ gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ó yá lábáyá mi gbọ́dọ̀ gbọ́n kankan mọ́ ó ti bẹ̀ mí gbọ́ òwò náà ẹ máa ṣètò ẹ̀ mọ́ kò ń sórí stage because torí stage àwọn èèyàn máa ń interpret ẹ̀ sí different ways because bá ṣe ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ìyẹn mo ṣe ń da Alhaji Wasiu Alabi Pasuma pé àgbà máa ń gbà ní o ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì Alhaji Taye Currency. ní ojú wo ni tọ́tọ́ títí sà òun ni ẹ fi lọ́ọ̀bẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyànjú tẹ̀lé sọ sọ̀rọ̀ yẹn ní títí apàtàdọ̀ títí yẹn. àwọn tí wọ́n lè kọrin ebú tó ń jáde tó ń lọ opportunity yẹn Alhaji láàrin ìgbẹ̀lẹ̀ náà mọ̀ pé kọ́mẹ́dì lórin ebú tí kò lọ títí ẹ jẹ́ kí gbogbo akọrin ọlọ́gbọ́n ẹ rí pé ọpọlọ náà fi kọrin ebú yìí wọ́n lè kọrin ebú 100 lọ́jọ́ kan ẹni kan lọ kọrin ọlọ́gbọ́n 2 wọ́n lè máa rí mú jáde ó lè má jáde tẹ bá dẹ̀ rí ìdímáìdì wọn ẹlòmíì eye service ló ń ṣe lójú yín Alhaji àwọn ẹlòmíì tí wọ́n ń sọ pé àwọn ń jà fún yín àwọn olórin mò ń sọ pé ó ń ṣe àwọn fans o àwọn fans opinion fans ọ̀tọ̀ ni bó ṣe yẹ kí fans ṣe dúró náà ṣe dúró yẹn náà ṣe because àwọn fans náà náwó fún wa àìmọye náà tó ń bú Alhaji Taye Currency tó fi ń wá ṣubú ẹ̀ tipẹ́ kan tó ń fẹ́ kó ṣàṣìṣe àṣìṣe yẹn ló ṣe yìí sí ẹ̀yin lè máa dáríjì k'Alhaji Taye Currency kan lọ tún wọn kàn lọ sí ọmọlè kàn lọ dọ̀bálẹ̀ káwà gan rí pé wọ́n ti dọ̀bálẹ̀ torí tó bá dọ̀bálẹ̀ ọ̀rọ̀ yẹn ò lè kò lè. fújì lájọ ń kọ company wa ni because ẹni tó bá ṣoore fún Oscars nǹkan tó ń ṣe fún ẹni tó lè ṣe àwọn tó bá gbéyàn dìde tó tún gba tẹni yẹn jẹ́ padà àkọsílẹ̀ máa wà àti bàǹkan jẹ́ òpẹ́ àti tó nǹkan ṣe ẹ mọ́rí wàhálà tẹ́ ṣe ni ẹ ṣe wàhálà gan lórí Alhaji Taye náà Alhaji bàbá àwọn ọmọ líle ẹ ṣáà mọ̀. ẹ ṣe ń wọ sà ẹ̀yin tó nílé níbikíbi tí ẹ ti ń wò mí òun náà ni mo ṣì wà pẹ̀lú tẹ́ bá ń gbọ́ ẹni wọn tó jẹ́ pé ògo tuntun nínú fújì Mr. Oyama 6 nígbà kan gan mo gbọ́ orúkọ tó ní Oyama 6 alápá tírín Ọlọ́run so kẹ́lẹ́bọ̀ gé mi gan mo máa ń follow yín back to back mo wà pẹ̀lú wọn wọ́n tẹ̀ tí ń fi ọ̀wọ́n ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ jomi tó rọra ti sọ̀rọ̀ gan
ó tún ní nǹkan kan tí mo tún fẹ́ béèrè. mo fẹ́ sọ̀rọ̀ kan tí mo fẹ́ fi kín ọ̀rọ̀ mi lẹ́yìn fún Alhaji Wasiu Ayinde Pasuma. Tẹ́ bá rí ìdílé tí wọ́n ń ṣoríire wọ́n nífẹ̀ẹ́ ara wọn bẹ̀ ni o torí ọ̀gá ńlá family ẹ ní láti ṣẹ́ẹ̀kì àwọn ọmọ yín yìí wà bẹ́ẹ̀ kán nífẹ̀ẹ́ ara wọn. Okay, for instance ẹ jẹ́ kí n fi ìdílé Adeleke kí n fi ṣe example nílẹ̀ Yorùbá yìí, they love each other, ṣe tó understand wọn wá ṣùgbọ́n ara wọn. mo kọ́ rígan mo ṣàkọrí yẹn tí mo ní Davido Adeleke mo ní ta ló sọ pé owó kò níran owó níran Davido Adeleke owó nílé ṣiṣẹ́ kúnwó àìmọye èèyàn tí wọ́n jà àgùn kan tó lówó. àmọ́ ìyàtọ̀ bẹ́ẹ̀ ìyàtọ̀ gẹ́gẹ́ ìyàtọ̀ bẹ́ẹ̀ nínú successful tó ń pẹ̀lú fortunate torí pé tèèyàn bá jáde nílé òṣì tó sáré pé kò lè jà tó wá lọ ṣàṣeyọrí ó ti wá successful ni ohun tó bá bá lẹ̀ òun làjogún bá ọmọ tí o fẹ́ jogún òṣì òun láti jà ògùn lówó ogun tẹ́yìn já ń diṣẹ́ fújì lẹ́fi gbé táyé sókè kíṣẹ́ yẹn má wàá bàjẹ́ kíṣẹ́ yẹn má bàa bàjẹ́ torí pé tí wọ́n bá ba ìdílé yẹn jẹ́ ń sìn kí lè fẹ́ káwọn ọmọ ẹlòmíì tó máa bọ́ sí ìdílé yẹn kan jogún òun lẹ́tọ́ tó yè tó yanjú ẹjọ́ ń tọrọ lọ ìdáríjì. ẹ ṣe ní apá àdọ̀dọ̀dọ̀ títí bẹ́ẹ̀ ẹ ti ó ní ìbéèrè kan fẹ́ béèrè yàtọ̀ sí pé iṣẹ́ fújì tẹ̀yàn láàyò tó jẹ́ pé wọ́n mọ̀ ìmọ̀ dáadáa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá ṣe mọ̀ ìgbà míì èèyàn máa ń rẹ̀ ṣẹ́ pé èèyàn lóde kí lẹ tún máa ń ṣe yàtọ̀ sí iṣẹ́ fújì kí lẹ tún máa fi ń. mi ò iṣẹ́ mi rí omi lè parọ́ mísíkì náà fújì ni fújì yìí ó pè mí jù Alhaji mọ̀ náà wọ́n mọ̀ pé fújì ni mi ò iṣẹ́ mi ó pè mí wọ́n everybody mọ̀. ẹ wá jẹ́ kí ẹ bá mi sọ fún àwọn olólùfẹ́ yín tó ń wò àbáyé torí mo mọ̀ pé wọn fún àǹsìn yín gidi wọn á ti fẹ́ máa tẹ̀síjú ẹ̀ báyìí ẹ bá mi jẹ́ kán mọ nǹkan tí ó ń bọ̀ láti àpò yín tẹ fẹ́ mú jáde báyìí pé òyà máa sí wàrà ń di oníwàlẹ̀. Donian of music ó ń bọ̀ lọ́nà. Donian of music. bẹ́ẹ̀ ni nínú ẹ̀ mo ti kọrin wípé ọ̀yà mọ́mọ́ lẹ́nu ọpẹ́ mi kò nìkan ó gbọ́ mo lẹ́nu ọpẹ́ mi kò nìkan ìjọ ọpẹ́ mi lèmi jó ìjọ ọpẹ́ mi lèmi jó torí pé ìgbà tí rántí bí mo ṣe ń bá a bọ̀ mo wá rí ipò lọ́run ṣe wọn dà láàyè mi o bàbá lókè dùn wọn dà ní iṣẹ́ mi o torí àwọn tàbí ọjọ́ sáà òun ní lérè àti àwọn tójú mi lòun àyànmọ́ tó ń fọ́ láàánú tí mo rí gbà ìtọrọ wòye tó bá ti fẹ́ mi dọ́gbọ̀n ṣe fún wọn bàbá tó bá ti fẹ́ mi dọ́gbọ̀n ṣe fún wọn táwọn tí ó fẹ́ mi dọ́gbọ̀n kò kàn mí tó bá ti fẹ́ mi dọ́gbọ̀n kò ṣe tí wọ́n ọlọ́run wà bẹ́ẹ̀ ló ṣe tí ẹ èmi kò máa gbà inú ẹ̀ torí pé ẹgbẹ́ mi lọ́wọ́ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ò bẹ́ẹ̀ tó di kò súnmọ́ wa bí mo fà so Alhaji dáhùn kan ṣe ẹ má sọ fún ọ pé kọ́ lọ sọ lọ́jà mọ́ ẹjọ́ tó lọ lókè àwọn olólùfẹ́ ń bínú gan-an ṣe mọ̀ pé àwọn tó ń gbọ́ fújì àwọn kan náà lọ́jọ́ ń gbọ́ wa wọ́n dẹ̀ dúró ti fújì wọ́n nífẹ̀ẹ́ wa gan so báwo àbá lè rí nọ́mbà 1 kí nọ́mbà 2 sọ fún un fẹ́ irọ́ tó lè fi ń ṣàmúyàn gan ẹ lọ ṣáàmù ẹ lọ ṣe àtúnṣe bẹyẹn ẹ lọ ṣàtúnṣe lọ́wọ́ kan ọlọ́wọ́ àjẹjẹ kò ṣe èmi ò fẹ́ ṣubú yín o mi ò fẹ́ ṣubú anybody o èmi ò kò sí ètò kan mi pé everybody ṣayé lọ ṣayé tiẹ̀ oníkàlùkù jẹ́ ìdí yẹn tiẹ̀ mọ̀ ẹ ṣe ó kù kàtà ẹ̀ bá mi fi sí ẹ jọ ẹ bá mi sọ̀rọ̀ nípa Arambara kẹjẹ tí bá mi forí kí wọn Arambara. Arambara tẹlifíṣàn yìí o ẹ máa wò wọn o lórí amóhùnmáwòrán ẹ máa wò wọn o ara tuntun lọ́tún ó wà lọ́wọ́ wọn ọ̀yà máa ṣe o mo ní kẹ́ máa wò wọn o ẹ tẹ̀ gbórúkọ yẹn Arambara tẹlifíṣàn ara lè máa bá ń bẹ̀ ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún lẹ́yìn wà torí báwa mọ̀ pé iná wà mẹ́lẹ̀ ṣe pé àìmọye mi ò mọ̀ ẹ̀ṣá mọ̀ mi láti sábẹ́ àwọn ọmọ kan tó ti wá rí kó tó di pé àárín iṣẹ́ ìyá ìyẹn máa fi jẹ́ kẹ́yìn tẹ́ ẹgbẹ́ fásitì wọn tẹ́lẹ̀ bàbá ṣí ẹ̀ kẹ́ bá comment
bẹ́ẹ̀ ni ṣe rí ẹ ṣe gan fújì oníbàjẹ́ lágbára náà ẹ ṣe gan inú wa dùn pẹ̀lú bàbá tó wà ní ìdéhùn kí wọ́n di ọtí mi ìtẹ́jọ́ tó lọ́nà bàbá ẹ máa pẹ́ fún wa ẹni lè túbà bẹ Alhaji Wasiu Alabi ẹ jẹ́ rí ọwọ́ Alhaji Wasiu Alabi Pasuma náà fi ń wọ Alhaji Taye Currency torí bàbá wa ṣe bí àlà wọn ń bínú lábẹ́òkúta ìjọ tó lọ́nà bẹ́ẹ̀ ni mo náà Alhaji Wasiu Alabi ẹ̀yin lè bẹ̀ wọ́n torí pé ọ̀rọ̀ tí Alhaji Taye Currency sọ ó tabalẹ̀ ó taboko ó ta bá anybody ṣé ó ti yé so tabadẹ ní ká wò ó yẹ ká kí Alhaji Wasiu Alabi Pasuma pé ohun tí ẹ lè showcase èèyàn kan pé àwọn tó tara ẹ dìde lélẹ̀ tó wá jẹ́ pé ọmọ tó wá dìde náà ló tó wá fẹ́ sọ fún fẹ́ gbé ṣó ti yé yín so wọ́n láti lọ bẹ̀bẹ̀ yá gbogbo ẹ̀yà alábàdàn akínyìn o ẹ ṣe gan pé ẹ ti ẹ̀ mú rí ó ti yé pé ẹ mọ̀ pé tó bá lọ wọ pé ọmọ wa ni pé àbúrò lẹ́yìn ẹ̀ ó ṣe bí bíi pé wọ́n ń gbè lẹ́yìn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ni èmi bí mi lẹ́yìn mi ò ṣàbòsí èèyàn tẹ́lẹ̀ àti èèyàn bá jọ jà tó bá jọ pè mí pẹ̀lú ẹ̀sùn orí ìjókòó àyẹ̀mọ̀ pé ni ẹ̀ ó ti ṣe nǹkan burúkú ni òun gbọ̀n nílé ìrújọ́ torí mi gbọ̀n nílé iṣẹ́ tó rásán. but nígbà kan rí ẹ má bínú sà nígbà kan rí àti gbọ́ wọn láìfù kan tó jáde pé ẹ̀yà àti Taye Currency ti táwọn síra yín rí ṣé lóòótọ́ ni. ríra rí mi ò rí Alhaji Taye Currency rí ṣùgbọ́n ọjọ́ pé wá sóṣòdì lọ́jọ́ kan èmi léré ní Ṣàngó Alhaji Taye náà ní eré ọ̀sán náà ní Kétu àwọn àjọpọ̀ wá sóṣòdì èmi ti kọ́kọ́ débẹ̀ káwọn tó dé èmi ti play tèmi mo gbàgbọ́ pé èmi dẹ̀ kúrò bẹ́ẹ̀ kébì náà títí ẹ̀wọ̀n tí mo gbowó mi fẹ́ disappoint ṣe tọ́ra sàn mo dẹ̀ ní kí n lọ play show yẹn gbà tí máa débẹ̀ yẹn mi ti lọ ọmọ ẹ̀kọ́ ń pè mí bẹ́ẹ̀ pé Alhaji Taye ń béèrè pé ṣé ọ̀yàn àwọn àìsàn yẹn dà wọ́n ní ó ti lọ ṣé òun wá kéré ni kò lè dúró dòun mo hàn pé Alhaji Taye kàn bẹ̀ sí ní sọ̀kọ̀rọ̀ fi ránṣẹ́ sí mi ni pé nọ́mbà kan láti nọ́mbà kan sí nọ́mbà kan pé mi ò sí bẹ́ẹ̀ ọ̀dẹ̀ mi náà dẹ̀ wò pé àyín náà Lagos náà ṣé láti Èkó nọ́mbà wá sí. bẹ́ẹ̀ náà fi dáhùn lóhùn padà. mo dáhùn gbà ẹ̀ bọ́ tí mi wàá lè sọ pé nítorí ìyẹn kí wọ́n á sọ pé mo fẹ́ máa wá ṣubú ẹ̀. nítorí gbogbo ẹ̀ náà a fi ń ṣeré mọ eré ayò. ibi tá bá tẹ̀ ti jà sí kó tán síbẹ̀ ṣé o ti yé bọ́dé eléyìí tó ń sọ lọ́wọ́ ẹ̀ ó ti ń go far o. torí ó ti tabalé taboko ó ti ń go far. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn tí wọ́n lè sọ nípa fújì dáadáa àti pé àwọn tí wọ́n jẹ́ pé wọ́n tún wà nínú ilé yẹn ṣẹ́wọ̀n pé gẹ́gẹ́ bí nǹkan tó sọ lẹ́ẹ̀kan pé àwọn tó jẹ́ olólùfẹ́ fújì wọ́n yàtọ̀ sáwọn tó ń ṣiṣẹ́ yẹn òun làwọn fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ fújì àti àwọn olólùfẹ́ Pasuma lápapọ̀ pátápátá òun náà ni.